ẹ̀yin èèyàn wa mo kí wa nílé lóko mo kí wa níbikíbi tí ẹ bá wà èmi ọmọ yóò lólùfẹ́ yín náà ni òru ti mú gan wẹ́dà ti ṣéǹgì lọ́dọ̀ wa mi báyìí fọ́nrán tí ẹ fẹ́ wò yìí èmi ò kí ń fẹ́ máa dá sí ọ̀rọ̀ bílẹ̀ ṣùgbọ́n ó dàbẹ́ ni pé the issue is getting interesting now this issue ó ti ń dọ́ attention àwọn èèyàn torí èmi ò sí bẹ́ẹ̀ ní interest lórí ẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Chief Imam Ìlọrin èmi ti máa rí bọ́n ṣe máa ń sọ̀rọ̀ sí wọn Lady K White Lion Koiki àti bàbá Ekiti mo rí kí wọn kí máa ń gbà lẹ́rọ̀ fún wọn mo wá farabalẹ̀ rìn ẹ wá wo àwọn tí nínú fọ́nrán tí ẹ fẹ́ wò yìí ẹ wo àwọn tí bàbá Imam ń bá ṣe kiri àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá àwọn tó yẹ kó gbogbo nǹkan tá à ń ṣe ò kàn wọ́n ok kí ni àbáṣepọ̀ Chief Imam pẹ̀lú ex-gómìnà wa l'Ondo State Mímíkò tí ó di pé wọ́n tẹ̀ jọjọ́ ń ṣe pọ̀ wọ́n ń gbé àwọ́ọ̀dù wọ́n kàn ń gbé àwọ́ọ̀dù kiri àwọ́ọ̀dù kí ni bàbá Chief Imam nǹkan tá à ń rò tẹ́lẹ̀ kọ́ ni ó ti ń yíwọ́ ó ti ń yí síbi míì sìn àwọ́ọ̀dù kí ni ẹ máa post àwọn nǹkan sórí àwọn group ẹ máa post oríṣiríṣi àwọn nǹkan sórí group pé láti fi máa proof ara yín eléyìí ti fi proof pé ẹ ṣe pẹ̀lú Yorùbá Nation mọ́ náà ẹ ti yọ ara yín kúrò nínú Yorùbá Nation eléyìí ti fi hàn gbangba pé ẹ sí lára wa mọ́ ó ti ṣú ọ ẹ jẹ́ ká mọyì àwọn tó kò nídìí kẹwàá nínú àwọn group wa àwọn ìtẹ̀wà wọn yẹn láti máa ṣí àwọn fídíò kan àbí kán lọ gbé àwọn voice note kan wá àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ń sọ àwọn tó ń support àwọn tí wọ́n lójú ẹ jẹ́ ká farabalẹ̀ ń sìn kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán bàbá Ekiti ẹ ṣeun gan ẹ gbọ́n sókè bàbá. àdúgbò ọ̀dà àdá 27 May 2025 la ṣe méjì gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá nílùú Àkúrẹ́ lánàá a sì dúpẹ́ fọlọ́ pé ìdùnnú ṣubú láyọ̀ nílùú Àkúrẹ́ lánàá kò sọ ọmọ Yorùbá tó wà nílùú Àkúrẹ́ láti lè lò àkọ́kọ́ ní orílẹ̀ tá a kọ́ lánàá nílùú Àkúrẹ́ ni pé Dr. Dare Babalisa wọ́n ṣe lọ́ọ̀tì ìwé wọn lánàá nílùú Àkúrẹ́ níwájú bàbá wa Dr. Fasolo bàbá àjọjẹ ti lídà gbogbo ilẹ̀ Yorùbá àdúgbò fọlọ́run ìdúró tó ṣubú láyọ̀ dáná lérí pé gbogbo ọmọ Yorùbá wọ́n tó pèsèntì àwọ́ọ̀dù fún fọ́mà gómìnà wa Olúṣẹ́gun Mímíkò fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nílùú ilẹ̀ Yorùbá àti ìdàgbàsókè fún ilẹ̀ Yorùbá àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá àdúgbò fọlọ́run ìdúró sáà ń ṣubú láyọ̀ fún gbogbo ọmọ Yorùbá káàkiri ní àdájí kálukú tó pé títí ilẹ̀ Yorùbá tá à ń fẹ́ ẹtí gbogbo àgbààgbà tá a fẹ́ fún wọn gẹ́gẹ́ bá a ṣe mítìnì táwọn ọ̀dọ́ ní ìlú Ìbàdàn ní on 6 so àwa ṣe mítìnì táwọn àgbààgbà náà nílùú Àkúrẹ́ kí gbogbo àgbààgbà kan fọwọ́sowọ́pọ̀ kí ilẹ̀ Yorùbá lè ní ìlọsíwájú kí ilẹ̀ Yorùbá lè ní ìdàgbàsókè káfíńkiri tá a máa fẹ́ kò lè tẹ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bákan náà ni ìdàgbàsókè táwa ń wá nílẹ̀ Yorùbá òun náà ní pé kí gbogbo kẹta ń fẹ́ kọ́ máa bọ́ sí dáadáa fún wa so àdúgbò fọlọ́run o. mo kí yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ó kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá o ìjùmọ̀ ayọ̀ ló mọ yín lé ní bàbá mi Adéago Felix ọlá oṣù mádé àjíǹde ara yóò máa jẹ́ o agbára yìí fòkòtò ilé ayé yìí ò ní fòyìn ro ojúmọ́ tó má lé ní ojúmọ́ ayọ̀ ní ojúmọ́ ìṣẹ́gun ojúmọ́ ìdùnnú ojúmọ́ aláyọ̀ mo máa ń pálówe wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àwọn ọmọ Yorùbá níṣe ló ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ yẹn ó tó bàjẹ́ tó ká tètè dìde ká wá nǹkan ṣe sí ọ ẹ má jẹ́ kó mi ó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ẹ má jẹ́ kí àwọn ẹni bí kó jèrè ìran Yorùbá ẹ rí fídíò bàbá tí mo gbé jáde síta yẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ já kíyèsára tá a bá ń sọ látijọ́ yìí táwọn kan bá láwọn ò ní gbọ́ ẹ ti mọ̀ pé bàbá ilé yìí kì í ṣe Yorùbá kí ni ìdùnnú tó ṣubú lu ayọ̀ fún ìran Yorùbá wípé wọ́n fún Mímíkò láwọ́ọ̀dù oore wo ni Mímíkò ṣe ọmọ Yorùbá tàbí kí n sọ pé oore wo ni Mímíkò ló ṣe ọmọ Ondo State tó gọ́vnà lé lórí àbí irú àwọ́ọ̀dù wo ni bàbá yẹn ṣe káàkiri àwọn tí ò nífẹ̀ẹ́ wa
tí ò nífẹ̀ẹ́ ọjọ́ ọ̀la Yorùbá tó lọ ṣe oníníwájú bàbá Fáṣọ̀rántì, the leader of Afẹ́nifẹ́ base, tí ò dúró níbi ire fún ìran Yorùbá. Àwọn tó dúró nídúró pé restructuring náà ń wá bí ọjọ́ ọ̀la Yorùbá ó ṣe dára, tí ò kàn wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹja jìnnà sí Chief Imam Ìlọrin. Mi ò fẹ́ pè ní Chief Imam ilẹ̀ Yorùbá àdúrà gbè mí, oníjìbìtì ni. Ẹ má tún jẹ́ kó gbá wa mọ́, ẹja padà lẹ́yìn wọn. Wọn ò lóore kankan tó fẹ́ ṣe fún wa. Ẹ rí i pé gbogbo àwọn tó ń bá ṣe mítì papọ̀, àwọn tó kó ìran Yorùbá sínú ìgbèkùn ni. Ẹ rí i pé gbogbo àwọn tó ń ya ọ̀dọ́ wọn kiri, àwọn tó mọ̀ọ́mọ̀ fẹ́ bà ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni. Chief Imam wà lára àwọn tí ò fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá kó ládùn kó lóyin. Tí a bá dẹ̀ wá gbà kí ọmọ Fúlàní kó máa paná ògo Yorùbá, àdániwáyé máa bi wá léèrè lọ́jọ́ ọ̀la o. Àdániwáyé máa ṣe kí ni? Á bi wá léèrè lọ́jọ́ ọ̀la. Yorùbá ní ìsokun símú ní ìṣe ti gángan, ìrínisí là ń mọ̀ ṣe ẹni. Àti mọ̀ lọ́wọ́ àwọn tó ti ń gbowó káàkiri, lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó ń tẹ̀jẹ̀ káàkiri, lọ́wọ́ ọ̀dọ́ olóṣèlú tó ń yà káàkiri, àtàwọn security tó ń kó káàkiri, tó ń pera wọn ní security. Àwọn wọ̀nyí ò fẹ́ wa fún ọjọ́ ọ̀la tó dára. The Chief Imam did not work for the Yorùbá nation. The Chief Imam did not work láti lè achieve ọjọ́ ọ̀la wa, kí gbogbo wa ká lè mọ̀, ó lè yé wa dáadáa. Yorùbá ní ìka tó bá tọ́ símú la fi ń romú o. Ìka tó bá tọ́ símú la fi ń romú. Ẹja yà kúrò lẹ́yìn Chief Imam. Kò níṣẹ́ kò lábọ̀. Ẹ rí i pé kéwú gan kò mọ̀ dáadáa. Ó kàn fi Yorùbá ń gba owó ni. Ó ń fi Yorùbá ń gbọ́ owó ni. Èló náà ń ta àwọ́ọ̀dù lọ́jà tó ń pèsèǹtì fáwọn olóṣèlú yẹn káàkiri. Ó ṣàwọ́ọ̀dù nìbàdàn. Ó tún lọ ṣe mí ní ẹ̀kejì rèé tó máa lọ sí Àkúrẹ́ ní ọdún yìí. Kí ló ń wá káàkiri? Ọmọ Fúlàní, kí ló ń wá káàkiri? Yorùbá ẹja jí o, ẹ̀yin bàbá mi ẹja jí o. Iná tà ń dá ní kẹjẹ ká máa dá lọ, ká má ṣe gba irú àwọn wọ̀nyí láàyè láti paná iṣẹ́ ti rere tí àwọn bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ń ṣe lójoojúmọ́, tí wọ́n dẹ̀ ń làkàkà pé kí ohun tá à ń wá kó lè tẹ̀ wá lọ́wọ́. No retreat, no surrender o. Ṣé ẹ gbọ́ mi? No retreat, no surrender. Bàbá wa ò sí ilé bàbá mi mú wà ń kú tọ́nù yìí. Ṣé ẹ gbọ́ mi? Ẹja jọ ṣe, ká tètè mọ̀. Tá bá ti rí àwọn tó wà nínú ìgbèkùn, àwọn ẹni ibi tí ń tan àwọn ọmọ Yorùbá, ìwà ẹni, ìṣe ẹni la fi múrú èèyàn téèyàn jẹ́. Ẹ ti mọ Chief Imam, gbogbo wa ti rí. A ò tún gbẹ́dọ̀ kó sínú páńpẹ́ tí Chief Imam ń là kalẹ̀. Wọ́n Nàìjíríà ní Chief Imam Ìlọrin, tẹ́ ń pè ní Chief Imam Yorùbá. Mo ti pẹ́ tí mo ti ń sọ, àwọn tó jẹ́ ọmọ Ìlọrin gangan, tẹ́ ń jẹ́ ojúlówó ọmọ Ìlọrin, tẹ́ ń jẹ́ ojúlówó ọmọ Àfọ̀njá, wọ́n ní ká béèrè lọ́wọ́ Chief Imam mọ́ṣáláṣí tó fi jẹ Chief Imam ní Ìlọrin, Chief Imam ilẹ̀ Yorùbá. Wọ́n ní kó júwe mọ́ṣáláṣí ọ̀hún fún àwa. Àṣà lè fèèyàn jẹun oyè mọ́ṣáláṣí oyè Chief Imam kó má sí fídíò kankan tó bá ẹ̀ka ẹ̀ ọ́. Wọ́n ní kó fi fídíò yẹ wọn wá. Bí ìgbà téèyàn bá wú ara ẹ̀ ṣoṣoṣoṣoṣo tó ní mo fẹ́ máa jẹ́ dágúró. Àwọn tó mọ̀ dáadáa, ẹni yẹn ní kí n má ìdárúkọ òun, ó níṣẹ́ tó yìí ṣe lórí Chief Imam lọ́wọ́. Ó níṣẹ́ tó ń ṣe lórí ẹ̀ lọ́wọ́. Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá tó fi ń parọ́ fún wa nígbà tó máa kọ́kọ́ dé. Ó ní Chief Imam Yorùbá ní Ìlọrin, kò fi gbogbo Yorùbá sí. Suddenly he became Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kó fi yé wa mọ́ṣáláṣí ibi tí wọ́n tán ti fi jẹ Chief Imam
Yorùbá ẹ kúrò nídìí ìdò. Àwọn ọmọ ìgbómìnà wọ́n dìídì rán mi níṣẹ́ yẹ tí mo dẹ̀ ń jẹ fún gbogbo ẹ̀yin ọmọ ìgbómìnà tẹ́ yìí ń tẹ̀lé lẹ́yìn tẹ́ ẹ fi yálé àwọn ọba yín kiri. Ẹ̀yin ọ́ńtà, ẹ̀yin fijilanté, ẹ̀yin tẹ́ ń pera yín ní Àgbẹ̀kọ̀yà, ẹ̀yin Àmọ̀tẹ́kùn, oko ìparun lẹ̀ ń bá lẹ̀ ń rò pẹ̀lú Chief Imam. Kò ní oore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá. Owó ló fẹ́ gbà. Owó yẹn ló dẹ̀ fi Yorùbá ń pa dáadáa, ó dẹ̀ ń pa àwọn òmùgọ̀ dìndìnrìn ìran Yorùbá dẹ̀ sì ń tẹ̀lé lẹ́yìn. Oore wo, ìdùnnú wo ló ṣubú láyọ̀ pé àwọn ẹgbẹ́ kan fún Mímíkò tó ń jẹ́ pé òun ló wà ń díẹ̀ tó ń fi àwọ́ọ̀dù ń wá ojú rere àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tó fi ń fa ojú wọn mọ́ra, pé ìdùnnú ṣubú láyọ̀ fún ìran Yorùbá torí pé wọ́n fún Mímíkò láwọ́ọ̀dù. Ìgbà tí bàbá wa Wọlé Ṣóyínká máa introduce ìwé tó kọ tá máa launch ẹ̀, bàbá Ṣóyínká tó jẹ́ pé Professor Wọlé Ṣóyínká tó lórúkọ káàkiri gbogbo àgbáyé, wọ́n sọ pé ìdùnnú ṣubú láyọ̀ fún ìran Yorùbá. Ẹni tí ò wá lóòkọ tẹ́wọ̀n àmọ́ lórí ní state tó ti jáde, wọ́n sọ pé ìdùnnú ṣubú láyọ̀. Ẹjẹ́ ají o, ẹjẹ́ ají o, ẹjẹ́ ají o, ẹjẹ́ ají o, ẹjẹ́ ají. Mo bẹ̀ wá o, mo bẹ̀ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá o. Mo kàn ní kí n sọ fún yín ni pé nígbà tá a bá délé, tá a bá débè sí wa aráyè sọ̀rọ̀ dáadáa, ṣe gbọ́ mi pé Chief Imam kì í ṣe Yorùbá nation o, kò bá wa ja ìjà òmìnira o. Gbogbo ìgbà tó ń tẹ̀lé wa yẹ ó ń gbowó o, kò sí rálì tó ń lọ tí ò ń gbowó o, ṣe gbọ́ mi, kò sí rálì tó ń lọ tí ò ń gbowó. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sẹ́ndì receipt owó màálù fún mi, ẹ máa bá mi sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn yín tẹ́jọ wà nínú group kán lè mọ orú èèyàn tí Chief Imam jẹ́. Ìgbà tí òrówó màálù gbà lọ́wọ́ yín mọ́, owó afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ níjẹ̀bà, afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ lógùn, afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ lọ́yọ̀ọ́, afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ nílọrin, afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ lẹ́kìtì, afẹ́rì nǹkan kan mọ́lẹ̀ lóńdó, tí òrówó ẹ gbà lọ́wọ́ yín mọ́ lẹ́ẹ̀rí tó ń ya ọ̀dọ̀ àwọn olóṣèlú káàkiri, lẹ́ẹ̀rí tó ń sọ pé àwọn ń ṣe àdúrà káàkiri ilẹ̀ Yorùbá, àwọn ń ya ọ̀dọ̀ àwọn àgbààgbà tí ò ṣoore fún ìran Yorùbá, àwọn àgbààgbà tán rí pé ìran Yorùbá dórí kodò, tí Fúlàní ń pa ìran Yorùbá lójoojúmọ́ lójú méjèèjì tí wọ́n sọ̀rọ̀. Ní Chief Imam yín ló ń tẹ̀lé káàkiri. Abdulrahman Usman mi tí ì rí o, mo tún ti sọ ní ilẹ̀ Yorùbá kéènìyàn kan máa lóun jẹ́ pé orúkọ bàbá òun ni Aduramigba, orúkọ tẹ́nìyàn máa ń fún yàn bí appellation ni. Usman Abdulrahman ọmọ bíbí Fúlàní ni. Ẹjájí, mo bẹ̀ wá ẹjájí. They have nothing to offer us. Kò ní nǹkan kan tó fẹ́ offer wa o. Ìgbà tí òrówó màálù gbà mọ́, a fẹ́ rí màálù mọ́lẹ̀. Ẹ mọ̀ pé táṣìírí èèyàn bá ti tú, ẹni tí ń parọ́ gbowó lọ́wọ́ ẹni, táṣìírí ẹ̀ bá ti tú, kábàkàbà lókù tí ọmọ ọ̀sán káàkiri. Tí Chief Imam bá sọ̀rọ̀, ẹ̀jẹ̀ kájọ fi làákàyè gbé kalẹ̀. Òun ń pòwe mọ́ yín ni o, ń pòwe mọ́ yín pé àdá ń bàkọ̀ jẹ́ inú àdá ń dùn. Àdá ò mọ̀ pé ilé àtúwọ̀sùn òun ló ń bàjẹ́. Ẹ má jẹ́ ká gba ìmáàmù Arẹwà láàyè láti ba ìran Yorùbá jẹ́. Ẹ ronú o, Yorùbá ẹja jí o. Ó fẹ́ fi èní, ó fẹ́ fi bọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni. N tí Chief Imam ń jẹ lọ́wọ́lọ́wọ́, ó fẹ́ fi da ìrìn àjò ọjọ́ ọ̀la àwọn ọmọ tá àti ìbírú ni o. Kò ṣe Yorùbá nation o. Àtẹ̀yìn tẹ̀ ń béèrè tí bàbá yìí sì wà lára wa ṣá, tí bàbá yìí sì ń tẹ̀lé wa, tí bàbá àti ẹ̀rí yín bàbá yìí ò sí lára wa. Ó ti yẹ̀ nígbà tí òrówó gbà mọ́, ó ti yẹ̀. Chief Imam is not part of the Yorùbá nation team anymore. Ẹni bá létí kò gbọ́n tí ẹ̀mí ń sọ fún ìjọ o. Kò ní í dá àwọn kan wà ń sì tí àwọn tó sọ pé wọ́n ti gba orílẹ̀-èdè tí wọ́n ti ta ọ̀nà ta mọ́tò.
at the end of the day nígbà tó ń gbowó lọ́wọ́ wọn tán mọ̀mọ́ Dúpẹ́ Onítìrí blọọkù wọn ni wọ́n rí Dúpẹ́ Onítìrí pè wọ́n ó dẹ̀ sọ fún wọn pé àwọn ti gba orílẹ̀-èdè wọn àdẹ̀ ń sọ fún yín gbà yẹn náà bá ti ń sọ náà nìyẹn táwọn yẹn ń gbọ́n tí nù tá à ń sí wọn nígbẹ́rẹ́ pàkọ́ tán ń parẹ́ tá à ń fà wọn láṣọ sẹ́yìn pé ẹ mọ́ lọ tán yaṣọ mọ́ra wọn lọ́rùn pé rárá ọ̀dọ̀ Dúpẹ́ làwọn máa kú sí wọ́n ti gba orílẹ̀-èdè wọn wọ́n ti ṣe clamation wọ́n ti ṣe declaration wọ́n ti ṣe gagamation wọ́n ti ṣe liquidation at the end of the day wọ́n liquidate ẹ̀jí ò bá ṣe ń pariwo náà ní ọjọ́ yẹn ní táwọn kan sọ pé no láláì Imam Aduramigba is not part of Baba Akintoye team Imam Aduramigba is not part of Olóyè Ìgbòho team ẹ ti rí àwọn tó lọ ń bá ẹyẹ kúrò lẹ́yìn ẹ o ẹni bá létí kó gbọ́ o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn o mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn ẹ ní sọ pé a ò wí o màá kọ déètì nílẹ̀ tẹ́ ẹ bá tún pè pé àṣìfì mọ́ mú gbowó lọ́wọ́ yín ó kó wa lọ sí kìíní ẹ rí bàbá tó sọ̀rọ̀ níjọ́rùn àná pé ó fẹ́ gba oyè mánú wọ̀ 700,000 naira ló gbà lọ́wọ́ ẹ̀ òun fẹ́ lọ́ọ̀ṣì ìwé Yorùbá àwọn bíi mẹ́rin márùn-ún méje náà ló ti sọ fún mi pé 1 million ló gbà lọ́wọ́ àwọn 1 million 1 million pé contribution ti wọn nìyẹn 1 million ẹ jí o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ jí o ìkórìtà tá a wà kì í ṣe ìkórìtà tó yẹ kó tó máa lù wá ní jìbìtì kó tó máa parọ́ fún wa ìkórìtà tá a wà yìí ìkórìtà tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ fún wa ká dà lùtì ẹ̀ ká gbọ́ síwájú ká gbọ́ sẹ́yìn ká wá jọ ọ̀rọ̀ yẹn ká wá mú ilé tó jẹ́ òtítọ́ ká wá mú jáde níbẹ̀ ká wá dì mọ́ ẹ gbọ́ náà ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó mo mọ̀ pé ilé àwọn èèyàn tó wà ń lé ẹ béèrè lọ́wọ́ àwọn ẹni tó wà ń lé pé ṣé àti gba orílẹ̀-èdè wa lóòótọ́ ẹ béèrè pé ṣé àti gba orílẹ̀-èdè wa lóòótọ́ ẹ béèrè pé ṣé kìí ṣe ìjọba Nàìjíríà ló sì ń ṣèjọba lé wa lórí tàbí kẹ́ tún béèrè lọ́wọ́ wọn pé bí wọ́n mọ ọ́fíìsì àwọn adelé wọn bóyá wọ́n mọ ọ́fíìsì Ọmọkọrẹ́ àbí wọ́n dẹ̀ ní kọ́ńtàtì Dúpẹ́ Onítìrí lọ́wọ́ please wọ́n ti gbá wa lójú wọ́n ti bí Fúlàní ṣe ń gbá wa ní àwọn Yorùbá àgbà ìyà kan tún ń gbá wa ń gbàkúgbà it is better that we wake up we must not allow them again ṣe gbọ́ mi Bíbélì wípé nípa ìṣe wọn àti ìwà wọn la ó fi mọ̀ wọ́n ó dẹ̀ ní nípa ọ̀rọ̀ wọn la ó fi dá wọn lẹ́jọ́ àti mọ̀ wọ́n àti mọ̀ orú èèyàn tán jẹ́ àti mọ̀ wọ́n àti mọ̀ pé ẹni à ń sá fún ni wọ́n àti mọ̀ wọ́n àti mọ̀ pé àwọn eléyìí ò fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá àti mọ̀ wọ́n pé ohun tó ń jẹ lọ́wọ́ wọ́n fẹ́ fi bà ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni mo rọ̀ wá mo bẹ̀ wá o ẹ má jẹ́ àgbà fún wọn o ṣẹ́gbọ́n mi ẹ má jẹ́ àgbà fún wọn o ẹ má jẹ́ àgbà fún wọn o ẹ má jẹ́ àgbà fún wọn kẹ́ẹ̀dẹ̀jẹ̀ ká máa múra rálì wálẹ̀ ẹ máa múra bóyá nígbà mo sọ fún yín gbàtẹ́ ní déètì wa kíní kankan mo níṣẹ́ ti gbọ́ lẹ́nu bàbá Akíntóyè abẹ́ ti gbọ́ lẹ́nu olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n bá máa jáde rálì àwọn yẹn ló máa jáde síta tẹ́ ẹ máa gbọ́ kì í ṣe pé wọ́n ní kọ́ irú èmi báyìí máa jáde síta máa play fún yín ẹ̀ máa rí ni ẹja máa múra lẹ̀ ẹ mọ̀ pé a ti gbọ́n nílé ọkọ la gbọ́n nílé àlè ẹja máa múra lẹ̀ and those people that still believe in tán pè yín ní dry nation tẹ̀dẹ̀ sí ń tẹ̀lé wọn lẹ́yìn nígbà tó ń gbọ́ pé àwọn ọmọ bàbá Akíntóyè wọ́n náà fẹ́ ṣe rálì ní mẹ́màṣí wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀wé síta pé rárá orílẹ̀-èdè tán ti gbà wọn ò ní gbà ṣùgbọ́n rálì wa yóò di bí olè lóru tẹ́nikẹ́ni ò ní mọ̀ títí wa ní ká múra lẹ̀ orílẹ̀-èdè wa máa gbà ìgbà díẹ̀ ló kù ẹni máa dúrà gbà kó máa gbàdúrà ẹni dẹ̀mọ̀ tí bí ṣe kó máa ṣe gbogbo tó ní kálukú bá mọ̀ ṣe ká tẹra mọ́ tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ṣètò ọjọ́ ọ̀la wa ìlú tí mo wà yìí
tó bá jẹ́ pé ibi táyé ti dáa ní Èkìtì lásán máa bọ́ Èkìtì ní state mi wọ́n á bọ́ láti ìjẹta tí mo ti dé lu iná ò lọ iná kò lọ. How many hours ló wà ní èdè 24 hours another 24 hours ó dé lò ó dé 48 hours ẹ tún jẹun 24 hours míì mọ́ ó di mélòó iná ò lọ iná ò lọ. We are still under bondage of Nigeria. Ó dìgbà tá a bá já tí ìdè yẹn bá já ká tó bẹ̀rẹ̀ sí celebrate gbàyẹ́ra tó máa mọ̀ pé lóòótọ́ àti lódodo àti kúrò nínú Nàìjíríà. Ẹ ṣọ́ra fún àwọn tí máa ń fi irọ́ gba òtítọ́ dànù lọ́wọ́ yín. Nígbà tí ìyá kan jọ sọ̀rọ̀ mi ò ní dárúkọ wọn ó wá rán mi níṣẹ́ kan mo ní rárá yín fúnra yín lẹ́ máa jíṣẹ́ yẹ mo nítorí pé mo pariwo ń gbà yẹn lọ́hùn ẹni ìyà tí Nàìjíríà ti gbé wọ̀ mí bí ẹ̀wù ni ò jẹ́ kí brain mi ó ṣiṣẹ́ nọ́mà mọ́ mo ní ṣé brain mi ló wá ń ṣiṣẹ́ nọ́mà náà àbí titi yín ó ní mò ń bú èébú kọ́ ṣe bí mo sọ ń gbà yẹn lọ́hùn ó ti talé l'Amẹ́ríkà ó ti kó fáwọn ará àti bíbá yìí talé l'Amẹ́ríkà ó talé tán wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tán wọ́n wá búlọ̀kù ẹ̀ wọ́n ní tó bá tún sọ̀rọ̀ àwọn tó máa fọlọ́pàá mu Yorùbá jáwé kọ́ ẹ má jẹ́ kán tàn wá jẹ mọ́ tó bá jẹ́ pé lóòótọ́ là ń fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran wa ṣe ló yẹ ká fi òtítọ́ ká fi rin ìrìn àjò náà orílẹ̀-èdè tó bá ti fi rọ́bẹ̀rẹ̀ ìpilẹ̀ṣẹ̀ wọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ yìí ládùn kí. ṣífìmọ̀ ẹ ṣeun gan ẹ̀yin èèyàn wa òun náà ni òun lẹ́ ń gbọ́ òun lẹ́ ń wù yẹn nígbà tí ẹ bá ń bá rú àwọn ilé ìṣepọ̀ tẹ́ sọ pé ẹ lọ ṣe mítì pẹ̀lú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wo irú mítì wo lẹ lọ ṣe tí a lè rí ẹnìkan nínú gbogbo àwọn tí a jọ ń ṣe Yorùbá nation kan tẹ̀lé yín lọ ká fi mọ̀ pé yes ẹ ń ṣe mítì láti fi dúró àwọn bàbá wọ̀nyí àbí irú mítì wo lẹ́yìn nìkan lọ ń bá wọn ṣe ẹ jáde síta torí èmi fún ara mi mo bá yín sọ̀rọ̀ ní lásán pé bàbá mo fẹ́ bí invite yín wá sórí ètò Àkàlàmàgbò TV ẹ wá bá wo ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ nípa yín ẹ wá clear ẹ má bọ̀ ṣùgbọ́n ẹni ẹ wà nínú àwẹ̀ pé ẹ nílè ráyè èmi náà dẹ̀ understand gẹ́gẹ́ bí chief imam Ìlọrin tẹ́ jẹ́ ẹ máa ní àwọn oríṣiríṣi àwọn tí ẹ máa ṣe wáàsí fún kankan bẹ́ẹ̀ yẹn mo understand but after that ńkọ́ ó yẹ kẹ́ ẹ ti pè wá náà ó yẹ ká ti rí lórí àwọn ìkànnì kọ̀ọ̀kan láti bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń jà rànràn káàkiri lórí àwọn ọ̀rọ̀ yín tó ń sọ èèwọ̀ ni lẹ́ni èmi ni lánàá bí ẹkún apọkọ jẹ ẹ gbogbo nǹkan tó ń lọ náà wọ́n ní bàbá Bánjí Akíntóyè nígbà tó ń sìn ìyàwó wọ́n lè pè wọ́n ó jẹun tó bá nínú jẹ́ nígbà tí mo gbọ́rọ̀ yẹn pẹ̀lú pé ipò tẹ́ wà lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ ẹ tò sí tó bá dẹ̀ jẹ́ pé nǹkan tó ń sọ yìí náà ni torí àwọn èèyàn oríṣiríṣi náà tó wáyé pé wọ́n ṣe ń sọ ẹ̀ náà ni ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ ẹ tò sí ká mọ̀ pé ẹ̀yin náà ẹ ti dé bus stop títí torí gẹ́gẹ́ bí èmi ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa dé bus ẹni tẹ́ bá ti tó ti yẹra wọ́n ti dé bus stop ibi tán lọ nìyẹn wọ́n ti bọ́nlẹ̀ wọ́n bá ti wọn lọ nìyẹn ó lè jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà àrí bàbá Ayílóge bàbá akínà tẹ̀ ń porúkọ ẹ̀ bàbá Adéníran àwọn dé bus stop tí wọ́n bọ́nlẹ̀ wọ́n bá ti wọn lọ ó lè jẹ́rú ẹ̀ náà lẹ́yìn torí ẹ̀yin àwọn àgbà ilẹ̀ Yorùbá wọ̀nyí kí ló dé kí lẹ ń bá àwọn olóṣèlú ṣe kiri fún kí lẹ ń bá wọn ṣe fún Yorùbá nation wọ́n pa wá lè ní wọ́n pa wá lọ́la kò kàn wọ́n náà wọ́n dá sí wa aláfẹ́ dá dúró ṣé dídán ni ká ṣe pọ̀ pẹ̀lú Nàìjíríà ni ẹ̀yin ènìyàn ẹ̀ẹ́dẹ̀gbà wa ẹ bá wa ṣí ètò ẹ káàkiri ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn kán gbọ́ káwọn náà jòkó kán lọ ronú sí ọ̀rọ̀ tá à ń sọ mo ti ń wo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa bàbá Chief Ìlọrin èmi ò fẹ́ dá sí ṣùgbọ́n ní tẹ́lẹ̀ àjọgbẹ́nu sí ni èmi ò bú yín o òǹtọ́ ọ̀rọ̀ lèmi ń sọ ẹ lọ jòkó kẹ́ lọ wò ó kí lẹ ń bá wọn ṣe fún kì í ṣe pé wọ́n jẹ́ ọ̀tá yín o ṣùgbọ́n kí ẹ ń gba àwọ́ọ̀dù kí làwọ́ọ̀dù wọ̀nyí ń dálé lórí fún sẹ́ẹ̀ oníbèrè wa ẹ̀yin ènìyàn wa ẹ máa gidi ẹ̀ nílá fún ẹ bá wa ṣe ẹ̀ lógúnlógún Àkàlàmàgbò TV show thank you so